yóò sọ wípé kò sí ẹ̀sìn o àmọ́ ìwà ẹ lọ wo gbogbo àwọn ẹlẹ́sìn ló ní ṣòro jù láyé gbogbo àwọn tí ń ṣàdúrà ló ní ṣòro jù láyé nígbà tí wọn mú wà mọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni kò sí ẹ̀sìn tí ò bá ti sí ìwà rere níbẹ̀. ẹni tí ò ní wà gangan la lè pè lólòṣì. òun ló lòṣì òun ni ẹni tí ò níwà tí ò lẹ́kọ̀ọ́ béèyàn ṣe ń tijú àgbà béèyàn ṣe ń tijú ìyá béèyàn ṣe ń tijú gbogbo ẹ̀ òun ni olòṣì. ẹ̀sìn tá à ń pè lẹ́sìn nínú ìsìlámù ni pé ẹ̀sìn náà wá kọ́ wa níwà ni. alukurani bada awusu billahi minash shaitani rajim ó ní inna salata tanha anil fahsha'i wal munkar wala dhikrullahi al-akbaru wallahu ya'lamu ma tasna'un. ó ní irun ní gbogbo àwọn ànábì Ọlọ́run àti ìwà òun ni wọ́n wá polówó fún ayé láti ibi tó ti bẹ̀rẹ̀ tó fi débi tí ó pe lérí àná Muhammad sallallahu alaihi wasallam. ìwà àtẹ̀sìn. ìwà ni ẹni tá a bá ti wá rí ìwà lára rẹ̀ á rí nǹkan méjì. nǹkan àkọ́kọ́ bàbá. á rí àníyàn tó dáa á sì rí ìfẹ́ lára rẹ̀. àkọ́ni wa ní irun tẹ́ ń kí wọn o tẹ́ni hà iṣẹ́ tó wá ṣe ni pé yọ́ kọ̀ fún yín á ní lè fa àṣà ìwà fúnṣù ìwà àbàjẹ́ ìwà ẹranko ìwà rédèrèdè tí ò ṣe é gbé yọ láwùjọ irun yóò kọ́ fún yín. Allahu Akbar. kódà wàlímùkàr ní tí wọn náà lè gbà kí wọ́n ṣe fún ọ irun yẹn iṣẹ́ tó wá ṣe òun ni pé ó wá gba ìwà burúkú lọ́wọ́ yẹn. izan ìgbà tá a ti wá rí bẹ́ẹ̀ yẹn kò sí ẹ̀sìn tí ò bá ti sí ìwà rere níbẹ̀. èèyàn lè máa ṣẹ̀sìn tí ò bá ti níwà rere. òun lọ́bi kankan. Allahu Akbar. ẹ̀sìn ó dà gẹ́gẹ́ bí mọ́tò tí gbogbo nǹkan rẹ̀ pé táyà pé ẹ́ńjìnì rẹ̀ pé gbogbo nǹkan tí mọ́tò ní tẹ́ẹ̀ mọ́ bí wọ́n pe mọ́tò ní. mọ́tò rẹ̀ o epo wà ń sọ́ra ẹ̀. kò wá ní bírèkì ẹni pé mọ́tò wọn kàn mọ́ lọ tata tua yóò sì mọ́ bà nǹkan jẹ́ ni. bẹ́ẹ̀ yóò pààyàn yóò bà nǹkan jẹ́. ìwà jẹ́ bírèkì fún ẹ̀sìn. ẹ gbọ́ tí àgbà olùkọ́ Ìmámù Ali karamallahu wajhahu Imam àlífẹ́ lẹ́ẹ̀kẹrin sí àná Muhammad ó ní laysal fakiru man fakadal zahaba. ìtumọ̀ yẹn. laysal fakiru man fakada zahaba. ó ní ẹ má pe ẹni tí gbogbo dúkìá rẹ̀ ó ta mọ́tò wa lọ fi ra góòdì àwọn olè tún jí gbé. Allahu Akbar. wọ́n ní ẹ má pe lólòsì kì í solòsì. innamal fakiru man faqadal akhlaqa wal hadaba. ẹni tá a lè pè lólòsì láyé yìí òun lẹni tó sọ̀wánù tó pòfo ìwà àti ẹ̀kọ́. ẹni tí ò níwà gangan la lè pè lólòṣì. òun ló lòṣì òun ni ẹni tí ò níwà tí ò lẹ́kọ̀ọ́ béèyàn ṣe ń tijú àgbà béèyàn ṣe ń tijú ìyá béèyàn ṣe ń tijú gbogbo ẹ̀ òun ni olòṣì. tànà Muhammad ó ní bùn istun lè utammima makarimal akhlaq. ó ní wọ́n gbé mi dìde láti wá pé ìwà táwọn ànábì Ọlọ́run parí. wọn parí iṣẹ́ gbogbo wọn parí iṣẹ́. gbogbo àwọn ànábì Ọlọ́run. àmọ́ tí wọ́n rí sí tí wọ́n fi gbé mi ànábì dìde ni pé kí wọ́n á pé ẹ̀sìn ìwà kò ní pé kó wọ́n wá pé ẹ̀sìn. ó ní bọ̀ istun lè utammima makarimal akhlaq tí ń jásí pé ẹni tó bá ní ìwà sọ́lọ́hún yóò lẹ́sìn ẹni ó bá ní ìwà láyé ń bì yóò ní gbogbo nǹkan. tó bá ti ní ìwà sọ́lọ́hún ó ní ìwà nínú ayé gbogbo nǹkan ni yóò jẹ́ tiẹ̀. gbogbo ẹni tí bá ti ń kó ìnira bá àwọn alábàágbé rẹ̀ lébọ̀ rẹ̀ tí ń kó ìnira bá àwọn èèyàn ládùúgbò Ànábì ní kì í ṣe mùmínì. àfáà tó ní kó máa pọn mi. àfáà tó ní wọ́n máa pọn mi. àfáà tí ń kó mọ́sálásí jẹ ìmáàmù tí ń kó mọ́sálásí jẹ. wọ́n wà àwọn èèyàn ládùúgbò owó mẹ́ńbáǹkì àwọn èèyàn sì ń gbó wọn ò sì rí sẹ́sẹ́ wọ́n bá yà pálẹ̀ káàkiri àdúgbò àwọn ọmọ wa yàyàkuyà. ìwàdà òun ni yóò fi jẹ́ kádùn ọgbà Nàìjíríà. ẹ wo mo wo prógámù kan lórí Facebook níjó ní wọ́n wá ìntàfíù obìnrin kan
ẹni tó interview yẹn wọ́n wá sí àdúgbò ọmọ tí máa ń kọrin wàhálà yìí kí ló kọ rẹ̀. Portable ẹ̀ sọ ẹ̀ bàbá Portable olórin takasufe. fáǹsì ẹni interview yẹn fáǹsì Portable ni ẹni tó wá bá obìnrin yẹn sọ̀rọ̀. àmúbìnrin tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kò mọ̀ pé fáǹsì Portable ni ẹni yẹn. wọ́n wá béèrè pé ẹ dákun Portable ńkọ́ ó ní aláàánú àwọn nù olórí àwọn ní Portable àwọn ń gbàdúrà kọ́lọ́ mọ́jọ travel out ni ebi ni ó pa àwọn kú àtàwọn ọmọ àwọn. Bàbá mo kí bàbá Portable tẹ̀ ń sọ yìí. mo ní sì ṣe hànàhànà kì í. bẹ́ẹ̀ ni tó ń ṣe wàhálà tí wọ́n pè ní wèrè. wèrè olórin náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ni. wèrè ni wọ́n pè. wèrè olórin gangan náà máa ń òun fúnra ara lára rẹ̀ ó máa ń bẹ́ẹ̀ pé wèrè olórin lòun. ẹ mọ̀ pé yóò tó òkà sọ́wọ́ yóò tó ṣéènì sọ́run bí ajá oríṣiríṣi ni mo ṣe. tó o bá fẹ́ dé èèyàn láyé mẹ́tọ́ọ̀dù tẹ́nìkèétí lórí ni kò gbé jáde ayé ó tètè dán ọmọ. ó lè jẹ́ pé gbogbo bí ṣe ń ṣe káràkítà rẹ̀ ń ó lè jẹ́ pé àti jẹ àti mú rẹ̀ ní àárín ẹni tó níwà. Portable ní ìwà. ọlọ́rẹ̀ ni ọlọ́run èyí fìyà jọ ọlọ́rẹ̀. ìpè ó máa ń ṣètọrẹ àánú. alẹ́ ẹ̀gbọ́n tí obìnrin ń wí ni ó ní tó bá travel out ó ní ìyá máa jà wọn olówó tí ń há fáwọn ní àwọn ọmọ òun fi ra sọ fún jábí lọ léèwé. Allahu Akbar. pé owó tí Portable máa ń fọ́n ládùúgbò. ọlọ́run yẹn wá sọ pé wọ́n ń ṣe kárí mi òun wá ní ẹ̀yin náà wá ṣe kárí mi. lóòótọ́ ẹni tí ó bá ti dá aṣọ lọ́hùn kò lẹ́sìn. ẹni tí ó bá ti dá aṣọ lọ. torí tọ́lọ́run nídìí ẹ̀sìn àti wa ni. ẹ̀sìn àti wa. téèyàn bá ti wá dá aṣọ lọ́hùn kó dá sáwọn èèyàn yóò ní problem wájú ọlọ́run tí ó bá ti kírun. àmọ́ ó kírun ọ̀wá níwà ó ní problem wájú ọlọ́run. kódà ó tún kírun o. kódà ìgbésí ayé rádaràda ni ó lò àtàwọn ọmọ rẹ̀ òun wọ̀ sí. ìpè ó tún kírun kò wá ní ìwà. Allahu Akbar. ọlọ́run wá fi ròyìn kò fẹ̀sìn ròyìn ànábì kí bá lè mọ value bí ìwà ṣe tó níwájú ọlọ́run kò fi ròyìn ànábì kò fi ẹ̀sìn. ìpè wọ́n lọ mẹ̀sìn sí ju ànábì kírun débi pé ẹsẹ̀ rẹ̀ sì fi wú ọyàn náfìlà lóru ẹsẹ̀ rẹ̀ sì fi wú Aisha wa ìyàwó rẹ̀ wá ń bi pé ṣé bí kọ́dí gàfárítà lẹ́ka máa ta kọ̀ dáma mẹ́sàn-án bí káwa máa ta àkàrà ṣé bó sọ yí pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ àtẹ̀yítọ́ mọ̀ ṣẹ̀ ọlọ́run ti lóhùn ò ní wo bẹ̀ òun ti fẹ́ rí jẹ́ ànábì ní àfàlà àkúnà abdan shakura ṣé kí n má dúpẹ́ ni. sẹ́ni ó jíjọ́ kejì àyà tó sọ̀kalẹ̀ ní pé tọ́ha ànábì ní jẹ́ tọ́ha ma azanna alayka alqur'ana litashqa sọ alukurani kalẹ̀ sọ ẹ̀sìn kalẹ̀ fún torí kọ́ wá lálàsí ara rẹ̀ ànábì kò torí ẹ̀fẹ̀ sílẹ̀ o. ànábì ọlọ́run wá ń tẹ̀ mọ́ létí pé àní ìwà tó níhun ni mo fẹ́ lànàbì wá ní bu istu lè utẹ́ mímọ́ makarimọ́lẹ̀ ahalaki wọ́n ní wá parí ìwà ni. ìwà ọlọ́run wá fẹ́ parí ẹ̀yẹn yẹn ọ wá ní wa innaka la ala khuluqin azim. bí ànábì Ibrahim ṣe dáa tó nǹkan dáa tó àná Muhammad sallallahu alaihi wasallam. bí ànábì Sísù ṣe dáa tó nǹkan dáa tó àná Muhammad bí Musa ṣe dáa tó ní Musa padà sípè fáwọn àlùmọ́ rẹ̀ ni. kéèyàn ó di ìyàn sọ́kàn fún odidi 40 years yìí pé àníṣe àwọn ẹni yìí òun ò rí i pé wọn ò ní síra. ó ní àtìmísí aláàmúhálì wọ̀sùdúdì aláàkùnúbìnrin fàlàyúmínú àtàyàrá òlà àzàbà ó ní sọ́ra àwọn eléyìí pa gbogbo wọn rẹ sọmọdolòsì méjì wọn ní láàrin mọ́láyé ó sọ bẹ́ẹ̀ fọlọ́hún ó ní wọ́sùdúdì aláàkùnúbìnrin kí ọkàn wọn pa méjì wọn gbà fún Ọlọ́hun fàlàyúmínú àtàyàrá òlà méjì wọn gbà ẹgbẹ́ àfi kí wọ́n jẹ ìyà. àrẹ́bí Musa fẹ́ kí àwọn ìran yẹn ó fẹ́ kí wọ́n jìyà ni. látara pé wọ́n ti ṣàṣejù sẹ́mẹ̀rí pé níbẹ̀rẹ̀ ìrìn àjò Musa jẹ́jẹ́ rẹ̀ nílò àtòun àtìyàwó rẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run ló pè. Ọlọ́run orin iná yìí ní anastu náírà lẹ́ẹ̀ni mí ní abìkọ́ bàṣẹ ọ́ àjídó àlànà rí ìwúdá kọ́lọ́run tó wá pè pé iná kọ́lọ́run rí èmi Ọlọ́run ni o ọ̀ya ìṣàbù ilà fèrèwọ́ náà yìí náà ó tọ̀gá lọ́ọ̀dọ̀ fèrèwọ́ náà ó ti kọjá ààyè rẹ̀ ẹni tọ́lọ́run wa ló ti kọjá ààyè rẹ̀ ó wá ní pé mọ́gùn gàràgàrà o.
láàrin ìtẹ́jú yí wa pé láàrin pọ́lọ́run rán Musa sí Fíráúnà 40 years nílé. ajẹ́pọ́lọ́run sì nífẹ̀ẹ́ Fíráúnà náà nìyẹn. nítorí nǹkan mẹ́ta sí mẹ́rin lọ́lọ́run sì fi nífẹ̀ẹ́ Fíráúnà. nínú Ọlọ́run ní tí Fíráúnà bá wá sọ̀rọ̀ Musa sọ̀rọ̀ ọ̀rọ̀ Musa ò ní ṣe ọ̀rọ̀ Fíráúnà ó sì ṣe. Musa ní òjò ò ní rọ̀ torí pé ẹ gbọ́rọ̀ ọ sọ gbogbo odò wọn di ẹ̀jẹ̀ ó ní wọn ò ní àwọn tí wọ́n ń gbé irúgbìn ò ní rí irúgbìn wọn sóko òjò sì ní rọ̀ ọ sọ gbogbo omi tí wọ́n pọn sínú ilé ọ̀sọ́ dọ̀pọ̀ lọ ó lójú ò ní rọ̀ òun ó fìtínà wọn. Fíráúnà ní ẹ má dá yẹ̀yẹ́ rẹ̀ lóhùn òjò ò ní rọ̀ lóòótọ́ bó ṣe wí ni àmọ́ irúgbìn ó rómi kò rómi ò yọ̀ da irúgbìn sì da. Allahu Akbar. Musa wa lọ bọ́ Ọlọ́run pé kí ló dé tó ń kún lérí mi bí wọ́n lọ rán mi. bẹ́ẹ̀ ni. ó wá ní ń ṣe nǹkan mẹ́rin tí ó bá fi nǹkan mẹ́rin òun lẹ̀ ìní padà lẹ́yìn Fíráúnà. Musa ní kí nìkan náà ó ní ní tó bí mi látijọ́ inú. àkọ́kọ́ bó ṣe ní ẹrú tó ní ẹbí tó ní ọlá tó ní owó tó òun ni ó lọ dáná fúnra ara rẹ̀ òun ni ó sè òun ni ó gbóúnjẹ lọ fún ìyá rẹ̀ òun ni ó fíìdì ìyá rẹ̀ lóúnjẹ. Allahu Akbar. Ọlọ́run ní ẹni ó ń ṣètọ́jú ìyá tó bí. tọ́jú yẹ ẹ̀. Ọlọ́run ní Musa ní ẹni ọlẹ́lẹ́kejì Fíráúnà ó wá ní tì bí mi Ọlọ́run ṣe dáa ni tó bá wá èèyàn tó ga ni tó wá bọ́ wálẹ̀ yóò wá wẹ̀ yóò wá fi pẹ̀fúm sára yóò fàtíkèsí yóò létí ro yóò wá wọṣọ tó fi tiẹ̀. tèmi náà bá rí inú mi ó sì máa dùn ìpèsè mi náà mo dá ẹ̀dá báyìí. ìyẹn ó túmọ̀ sí pé ó dáa kí a máa ṣe ìmọ́tótó nínú ẹ̀sìn. Ọlọ́run dídì pé ànábì ni pé nínú òfin tó gbọdọ̀ dì mú tó fi ríṣẹ́ yìí jẹ́ ni pé wasiyabaka fatahhir warrijsa fahjur wala tamnun tastakthir. ó ní wà nábì òfin tí fún ọ ni pé all the time gbogbo ìgbà ni ọjà sọ̀rọ̀ ọmọ mọ́ kára rẹ̀ ọmọ mọ́ ká sọ̀rọ̀ ọmọ mọ́. ìmọ́tótó. yan ìdọ̀tí ẹ̀gbin ọ̀bùn yan ló dì síyábáká fatahhir warrijsa fahjur. Ọlọ́run dìídì sọ bẹ́ẹ̀ fà nábì mi. Fíráúnà máa ń ní ti dáadáa yìí sì máa ń wọ kọ̀rẹ́ ti aṣọ. ó jẹ́ kọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ sí i. ó lé ẹlẹ́ẹ̀kejì. ó di méjì bàbá. ọlọ́lẹ́kẹta Fíráúnà kò wá máa jí lóru kọ́ máa rà bàbà fọlọ́hún lóru ó ní àyè kan tó yọ ọ́ lẹ̀ fọlọ́hún ó wá da eérú sí i ó yí ẹ̀yẹ ẹbẹ̀ yóò wá sábà ń tẹ́ yóò mọ̀ wá yí káàkiri pé Ọlọ́run èmi wá tọ́ Ọlọ́run bí ìǹtọ́ Ọlọ́run ìwọ ló dá mi ìwọ ló ní òní fìyàn lẹ́kọ̀ọ́ mọ́ fún ní tí ó mọ̀ jẹ́ ìtì ìjẹ́ ló bá mi débi tí ń wí ìmọ̀tọ́ Ọlọ́run bí yóò mọ̀ wá yí èyí ara rẹ̀ fọlọ́run tílẹ̀ bá tó mọ́ yóò tún sọ fún àwọn èèyàn pé àní àná rọ̀ bùkún múlẹ̀ àlàyé mi lọ́lọ́run ọba yín. Fíráúnà sọ bí a ní òun ni Ọlọ́run ọba Ọlọ́run ọba yín tó ga jù. tó bá dẹ̀ délé tó bá dẹ̀ di lóru a máa lọ yíra mọ́lẹ̀. Allahu Akbar. Ọlọ́run ní tí ó bá fi n tí ń ṣe ìmúlẹ̀ ìní mu fún un. Allahu Akbar. ẹ gbọ́ ohun tí ó kù kan ẹlẹ́kẹrin bẹ́ẹ̀ ni ẹ ti sọ mẹ́ta bàbá. Ọlọ́run ní kò fìyà jẹ àwọn aráàlú rẹ̀ ń tọrẹ. ó ń ṣe ìtọrẹ àná. ẹ lọ wọ àwọn tí wọn ò ní wà láyé wọn làhùn ó ṣe wàhálà ọmọ ẹ pé lérí tóun ṣe yìí òun máa jìyà ẹ gbọ́ ọmọ ẹ pé tóun ṣe yẹ òun máa jìyà kó tóun ṣe ò dáa. ń fi ọgbọ́n gbowó lọ́wọ́ àwọn tálíkà Ọlọ́run àmọ́ kò dáa ná ń tún lọ fáwọn èèyàn. padà. Allahu Akbar. ìwà ní mẹ́rẹ̀ẹ̀rin àwọn tí Fíráúnà ń bá jà àwọn ẹ̀jẹ̀ ànábì Yúsúfù ni o kò báwọn aráàlú rẹ̀ jà bíi káwọn kan ó dìde níṣẹ́pọ́n ní pé àwọn bàbá àwọn ló nílẹ̀ àwọn kan ti wá gbàlú báwọn lọ́wọ́ wípé kún fìlú lẹ̀ fáwọn èyí òun ni Fíráúnà náà ń ṣe ẹlẹ́yàmẹ̀yà. ìyẹn ni wàhálà ti fi àánú. wàhálà yìí pé yusabbihuna abna'ahum wa yastahyuna nisa'ahum
wa fi dhalikal bala'u min rabbikum azim. Ọmọ Ísírẹ́lì ni Fìrìhónà ń pa kìí sàwọn ìran rẹ̀. Ó dá wọn ọ̀rọ̀ ẹ̀ sí. Ó sì tọ́jú wọn. Ọlọ́run tí ọba fi mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn ní mú fún ọ. Músá ṣẹ̀ṣẹ̀ wá lọ ń bẹ Ọlọ́run lọ́tọ̀ pé Ọlọ́run gbà tọ́jú ìyá rẹ̀ lọ́wọ́ rẹ̀. Gba oorun, fi oorun rọ́pò àìsàn tí ń ṣe. Ọrẹ tí ń ta òun gbà lọ́wọ́ rẹ̀. Ọlọ́run wá gbàdúrà rẹ̀ tọ́lọ́ ní Músá orin, mo ti gbàdúrà ara lé rẹ̀, mo ti gbàdúrà rẹ̀ lérí ara lé rẹ̀. Ọya lọ dá ariwo lẹ̀, wọ́n bá ń ṣe síkìrì, láìlá ariwo bàndírì ariwo kíní, ìwọ̀n kan Fìrìhónà lẹ́ni náà ni Músá sì fàyè lẹ̀. Fìrìhónà bá sọ bẹ́ẹ̀. Ọlọ́run ní tó bá ti ń bọ̀ mọ́ dúró. Ọlọ́run tún sọ fún Músá pé kí Músá má dúró de o. Mọ́ dúró, mọ́ tẹ́ lọ bí títí pa. Èmi olóyún kó lẹ́ agbára rẹ̀ ọ̀ka. Allahu Akbar. Látara yìí pé ṣìṣe ni Músá dẹ sí Fìrìhónà kó fi tinútinú rẹ̀ ṣe. Nígbà tó yá oúnjẹ kò gbé lọ fún ìyá rẹ̀ mọ́, ọwọ́ ọmọ ọ̀dọ̀ kan ní ọmọ lọ gbé fún ìyá rẹ̀. Níhun tó ti ń ṣe tọ́lọ́ fi fẹ́ tiẹ̀. Onímítìnì ti pọ̀. Òun lọ gbà, òun là ó gbà, òun fẹ́ sinmi. Gbà ló fẹ́ ráàyè tọ́jú òbí. Àsìkò tí ó ṣàdúrà lóru. Àfà ó sùn lọ tatatu ayé náà mọ́. Àná ò ti ṣe wàhálà jù. Ó ní wàhálà ti pọ̀. Àsìkò gbà wọn ni ọmọ wa gba òde. Wọ́n náà fura síra rẹ̀. Gbogbo dáadáa tọ́lọ̀ ń bá ṣe fún ọ láyé. Tọ́ bá ti lè gba ẹ̀sìn àti ìwà lọ́wọ́ rẹ̀, gbà yí pé ìparun ló kù. Ìsá aradallahu an yakhluqa abdan nasa aminu wòlé àyà. Ànábì ló bẹ́ẹ̀. Tọ́lọ̀ ń bá rẹ́dì láti destroy ẹrú kan. Ìwà ìtìjú lọ́lọ́wọ́ kọ̀ọ̀kan gbà lọ́wọ́ ẹ̀. Àwọn ẹgbẹ́ bàbá rẹ̀, àwọn tó jù lọ ní ọmọ fíràn. Báwọn Yorùbá náà ṣe pòwe pé ẹni tọ́lọ́ ń bá fẹ́ mú, á gbà wà lọ́wọ́ ẹ̀. Ìwà ni ọmọ kọ́kọ́ gbà. Allahu Akbar. Mi ò sọ wípé kò sí ẹ̀sìn o. Àmọ́ ìwà l'Ànábì fi ríṣẹ́ ṣe. Ìwà l'Ànábì wa Muhammad. Ànábì ń bọ̀ ọjọ́ kan, ìyá arúgbó kan wá rugi. Ìyá arúgbó òun ti tẹ̀ kẹ́jẹ́. Ojú ọ̀nà yóò sì gbẹ̀yìn méjì b'Ànábì ṣe ní ìyá ẹgbẹ́ wa. Igi yìí ti pọ̀ ju, igi yìí ò pọ̀ jù. Ànábì bá gbà. Ẹ̀wù nǹkan, ó didi pírẹsidẹ́ǹtì. Ọba gbàgì yìí, Ànábì bá bàrú. Ànábì ọmọ yìí pé ibi tí ń lọ jìnnà, Ànábì wá gbé délé, ó gbé igi òun délé. Nígbà tí ó délé, ó wá ní ọmọ mi wá, mo fẹ́ bùn ọ ní ọ̀rọ̀ kan. Wọ́n ní ọmọ burúkú kan ti délùú yìí. Ó sì gbé ẹ̀sìn wá, ó fẹ́ pa ẹ̀sìn àwọn babalábàbá rẹ̀, ó fẹ́ parẹ́. Mọ́ wọ̀jọ́ rẹ o. Ó tún sọ fáànà bíbí. Ìsọ kọ̀mọ́pà nẹ́bí. Rábì lòun bá sọ̀rọ̀. Wọ́n wọ̀jọ́ rẹ o. Wọ́n lásà ni, wọ́n ní kò sẹ́ni tí ò lè bú, wọ́n ní pààyàn, wọ́n ní ṣe gbá, wọ́n ní ṣàwo. Ànábì wa ní ìyá, ṣé ẹ dá ọmọ náà mọ̀? Ìyá náà ní òun gbókọ rẹ̀ ní òun ọ̀dà mọ̀. Ó lóun náà ni. Ìyá òun ní tó bá já sí pé ìwọ ni òun ti di mùsùlùmí lẹ́nu. Òun ti di mùsùlùmí. Àwọn ẹbí òun ti di mùsùlùmí. Kí ṣe ìrun lórí Ànábì ti ń kí? Ìrun kọ́ o, ìwà ni. àti lẹ́sìn Nàìjíríà. Ẹ lọ wo gbogbo àwọn ẹlẹ́sìn ló ní ṣòro jù láyé. Gbogbo àwọn tí ń ṣàdúrà ló ní ṣòro jù láyé. Nígbà tí wọn ò mú wà mọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni. Ọkùnrin kan bẹ kèfèrí ni. Yóò sì ti àdúgbò bíi àdúgbò kẹfà. Tó bá di lóru, yóò sì wá yàgbẹ́ sí mọ́sálásí Ànábì. Allahu Akbar. Mi tá Ànábì ó ti kírun gangan, yóò sì yàgbẹ́ síbẹ̀, yóò tọ̀ síbẹ̀. Ìwà kàgbọ́n nìyẹn gangan fúnra rẹ̀ ń wú yẹn o. Ọwọ́ àyà ìgbẹ́ òun bẹ́ẹ̀ tí ì sọ̀rọ̀ ọdún méjì. Tánàbí bá ti dé mọ́sálásí, Ànábì ò ní kún oko. Ládàá ni. Ẹni tó gbọ́ pé ládàá ni. Níjà ń jọ́ kejì, Ànábì ò ní oko ládàá ni. Ànábì ò sì ní ṣépè. Ànábì ò sì ní bínú. Ànábì bá tún rí, Ànábì ó tún kí dáadáa. Ànábì sì mọ̀. Ṣáná bímọ kó òun ló ń wáyà. Ànábì mọ̀, kò sì kọ́ Ànábì mọ̀ òun. Ọwọ́ ààrẹ ń jọ kan. Ànábì wá ní ẹni tí a máa ń gba ládàá lára rẹ̀ tó wá yàgbẹ́ nílùú jẹ́ mọ̀ ipò rẹ̀ ẹja lọ kí. Ọwọ́ Ànábì wá sálámọ̀ sí Ànábì ní a ti rí yín ó tó jọ́ mẹ́ta ni. Níbo? Ní mọ́sálásí ni lóru. Tẹ́ẹ̀mọ́ wọ́n yàgbẹ́. Ó ní ipe ọmọ láti ọdún yìí pé mi ní wọ́n yàgbẹ́. Ànábì ní mo mọ̀ dáadáa. Ó ní tó wá já sí pé ẹ̀sìn yìí bó ṣe rí nì, ó lóun di mùsùlùmí. Allahu Akbar. Òun di mùsùlùmí.
ìwà lànàbì fi pé èèyàn kó dídí ọlọ́run ó tó sọ fún yẹn pé innaka la ala khuluqin azim ló lò fa sẹ́ẹ̀dá àwọn onímọ̀ ni ọmọ túmọ̀ tẹ́ ń pè ní azim ní tó tóbi jù tí ò lópin ni wọ́n ń pè bẹ́ẹ̀ azim ọlọ́run ní máa fi ròyìn ara rẹ̀ pé òun azim ọlọ́run máa fi títóbi ní máa fi ròyìn ara rẹ̀ ó wá gbé azim yẹn fànàbì níbi ìwà tànàbì náà bá fẹ́ẹ̀lì níbi ìwà ni ànábì mi ò wáyé ẹ gbàgbé ẹ lẹ́yìn ànábì wa Muhammad ànábì mi ò wáyé àmọ́ kò sí ànábì ti parí ẹ̀ a lè yọ ẹ̀sìn àti ìwà a lè yọ kò nínú ayé wa àpèjúwe rẹ̀ ẹni tó lọ yunifásitì tí wọ́n á ṣẹ̀sáàmù máàsì English biology chemistry physics àbí gbogbo kíní tẹ̀ mọ́ ń ká ní ó wá pàṣẹ physics ó pàṣẹ biology ó pàṣẹ chemistry ó wá pàṣẹ ikọ̀ ó pàṣẹ English àti máàsì ṣàbẹ̀ pé yóò tún àtún ẹ̀sáàmù yẹn ṣe bẹ́ẹ̀ ni English àti máàsì rí nínú ìwà àti ẹ̀sìn kò sì sí ní tẹ́ ń pè lẹ́sìn tó ju irun lọ kéèyàn kírun irun náà wá ní ayé ìwà náà lòun náà wá tún wá ṣe ní àti wá gbọ́ pé ẹni tó lọ Mọ́kà ó fi eyín aláàjì sí eyín wọn á bá ń lé ọtí àti wá gbọ́ pé ẹni tó fi sábàkà nẹ́bì ṣe rí à ń bá ń lé ọtí à ń bá lé aṣẹ́wó sẹ́ǹkóhun náà nífẹ̀ẹ́ dé sábàkà ń wọlé aṣẹ́wó ìwà ni gbogbo ẹ̀sìn wa kọ́ wa àtàwẹ̀ àti sàká wípé òwò tó bá ṣe lọ́dún tí ó bá parẹ́ ọgbọ̀rọ̀ yóò sàká fún àwọn wo fáwọn aláìní tí ń bẹ nínú ilé rẹ àtàdúgbò rẹ. àwọn aláìní. ẹ dákun sí ẹni wọn ò ro dáadáa ro àbí yóò ra burú rò. ẹni tó yọ bíi mílíọ̀nù fún tó ní kọ́ mọ bí ṣe bísínẹ́sì. bàbá ibi tẹ́ ẹ dé yẹn ṣé sàká bíi mílíọ̀nù sáwọn èèyàn ṣọ́ọ̀ṣì ń yàn ṣá. àtijọ́ tí Nàìjíríà ti yọ sàká kò nínú àwọn olówó Nàìjíríà tẹ́ ti yọ sàká yíyọ kò nínú ayé wọn àtijọ́ náà ni Nàìjíríà ò ti rújú mọ́. torí tí a bá gbàwẹ̀ tán sàká tán máa ṣe bí lẹ́yìn àwẹ̀ náà máa yọ sàká. wọ́n máa yọ sàká fítírì sàká oúnjẹ ọ̀tọ̀ pípé kẹ́ni tí kọ̀mọ́ tí ó fi jẹun nínú ọdún kóun náà mọ̀ tó fi ìbànújẹ́ ní fi ń bá àwẹ̀ bọ̀ kó fi tó kó fi sọdún àtọ́wọ́n àti ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ìwà ni. ìwà ni. ìwà wọnú ẹ̀sìn ni. Islam fẹ́ gba ìwà serviceness ó fẹ́ gbà lọ́wọ́ wa. wọ́n ní a máa kírun ká máa yọ sàká ká máa ṣe gbogbo ẹ̀. ìwà náà ni ìrun wa kọ́ wa. sàká yíyọ owó àti góòdì àti tẹran ewúrẹ́ àti toko ti dídá gbogbo ẹ̀ yẹ́nyẹ́ ìwà náà ló wá kọ́ wa. èèyàn gbọ́dọ̀ níwà sọ́lọ́hun. ibi tí wàhálà wa wà okùn kẹyọ kan tàǹtìrìtì látẹ̀kàn kíni téèyàn bá dẹ̀ ni ẹni tó bá níwà tó lẹ́sìn yóò tún já síbòmí. tó bá níwà tó tún lẹ́sìn yóò tún já síbòmí. kí ni nǹkan yọ. ìfẹ́ kí n nífẹ̀ẹ́ yín kẹ́yìn náà nífẹ̀ẹ́ mi sẹ́mi kó kò sí ní tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ mi tì nítorí ìfẹ́ fún yín. bẹ́ẹ̀ ni tá a bá ti nífẹ̀ẹ́ ara wa. kí ni ìfẹ́ náà wá kọ́ wa. ìwà náà tún ni ìfẹ́ tó kọ́ wa. ẹ̀gbọ́n tá Al-Qur'ani wí ni ó ní in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah. tí ló bá jásí pé lóòótọ́ àwọn tó kójọ wà nẹ́bí wọ́n bá nífẹ̀ẹ́ mi Ọlọ́run lóòótọ́ sọ pé ìwọ ni kí wọ́n tẹ̀lé ìwọ láṣojú mi. lérílẹ̀ ìwà ànábì láṣojú Ọlọ́run lérílẹ̀ ní táwọn ànábì Ọlọ́run wá ṣe ni pé wọ́n á ṣaṣojú Ọlọ́run lérílẹ̀. ẹ̀rí ni àṣetiẹ̀ ìfẹ́ tó ní sí wa ni yọ̀rọ̀ òjò yọ̀rọ̀ òrùn yóò fàtẹ́gùn yóò fún wa ní jíjẹ yóò fún wa ní mímu. kódà ẹni tí kò bá dá Ọlọ́run mọ̀ lọ́lọ́run tó máa ń ṣe dáadáa sí jù. látara kó lè wà confused kó lè sense. bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ kì í rò. fún èrò àmọ́ wá wò pé bó làwọn ẹni Ọlọ́run ṣe wá ń jìyà ṣé bó ti mọ Ọlọ́run sórí mímọ̀ Ọlọ́run tó ọmọ Ọlọ́run tó nífẹ̀ẹ́ Ọlọ́run yẹn ìwọ nínú rẹ̀ ó dùnkù láyé. torí gbogbo àwọn tí wọn mọ Ọlọ́run wọn máa lówó wọn máa ṣe dáadáa wọn máa ṣe ohun mèremère èèyàn sì máa wẹ ní Ọlọ́run pé ó sì lè rí ayé wọn sì lè rí báyìí.
torí pé àwọn èèyàn ti mọ Ọlọ́run wọ́n sì ti rí adùn ìfẹ́ wọ́n ti rí adùn wípé àwọn mọ Ọlọ́run lára Ọlọ́run wọn ò ní ronú banújẹ́. ẹni gbogbo nǹkan tọ́lọ́run bá mú wá. pẹ̀lú ẹ wo ọjọ́ kan nígbà tí mo fi ń gbé baboko ó di kan wá ń bẹ ládùúgbò wa tó bá ti jí láàárọ̀ báyìí yóò fi ẹ́pì sétí yóò mọ̀ wá jó. ó dín sí ní. inú rẹ̀ wá dùn àlàáfíà sí ń bẹ lára rẹ̀ ó dín ní. wọ́n wá ní kí wọ́n bá mi ṣe oúnjẹ wọ́n wá gbóúnjẹ fún ó tó 30 minutes kọ́dà ó wù mí kọ́dà kò yà sí mi. wọ́n wá dùn kó yí pé ọlọ́nà kan tó ń gbádùn nínú tí ò fi ronú fún wọn gbọ́. adé fi ẹ́pì sétí. adé fi ẹ́pì sétí sẹ́rí arọ tọ́lọ́wọ̀n ọba ní ọ̀nà kan tí gbàjẹ́ Ọlọ́run nínú ẹ̀mí wọn nínú ara wọn wà láì arọ para rẹ̀ tó bá rẹ́ lẹ́sẹ̀ méjì. bẹ́ẹ̀ni tó rẹ́ lẹ́sẹ̀ méjì tó ń rìn lọ tó ń rìn bọ̀ tóun sì lè rìn. tí tálíkà bá rí olówó tí ń lo mọ́tò tó wá ṣèṣì tó lówó wá dúró tó wá gbé sínú mọ́tò pẹ̀lú èsì tó fi fídíò sí tó fi kíṣẹ́ẹ̀tì sí àfà tálíkà wọn ọba múra yóò sì sọ sólówó ni. ọjọ́ kan mo ń múra wá sí mo ti múra tán wáìtì mo wé láwà ní. èsì tí ní mọ́tò nígbà náà a bá sọ̀kalẹ̀ àti dádúgbò bí tá a ti ṣe wá sí mọ́tò kankan ń bọ̀ wá ni ó bá ta ẹrọ̀ bọ̀ sí mi lára látòkè délẹ̀ wẹ̀. ẹ̀sì tí kò lé ẹ̀sì tí tẹ̀tí fẹ́ ṣe dádúgbò tẹ̀tí fẹ́ ṣe wá sí. wọ́n ti retí mi sẹ́ẹ̀mọ́ tó jáde lẹ́mìí mi mo ní Ọlọ́run mo fọ́ láṣẹ sí tí mo wà yìí pé kò dùn mọ́ mi mo fi bẹ̀ ọ́ ṣe mọ́tò tèmi náà nísinsìnyí kémi náà oríru eléyìí ṣe fún yà ọmọ pẹ́ tọ́lọ́run fi ṣe tèmi náà. àmọ́ tó bá yẹ pẹ́ lómi tí ò ní Ọlọ́run ni èpè ní ọ̀là. bẹ́ẹ̀ ni èpè ló máa ń ṣe fún mọ́tò ẹni. bí àṣà Abẹ́òkúta wọn ni màá là ilé pè. àwa náà wá rírí ìwà ìbẹnu sùúrù ìwà ìbẹbi kéèyàn lámúmọ́ra ìwà ìbẹbi kéèyàn onífẹ̀ẹ́ ọmọ tí ìfẹ́ bí òun ni ìwà. ọmọ tí ìfẹ́ bí ni ìwà àti ìtìjú. Ọlọ́run kó jọ ọjà rè já nífẹ̀ẹ́ ara wa. Ọlọ́run já nífẹ̀ẹ́ ara wa. Ọlọ́run já nífẹ̀ẹ́ Ọlọ́run fìfẹ́ rẹ sí wa lẹ́mìí wá fìfẹ́ ara wa náà síra wa lẹ́mìí á lè bá jọ ṣe rere papọ̀. àmín. torí bàbá ìfẹ́ tẹ́ ẹ sọ yẹn ó ní agbára púpọ̀ o láàárín bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ lóde òní tó di pé lórí social media gangan kí n sọ pé lórí social media torí oríṣiríṣi àfáà ti pọ̀ ṣé bí àwùnú àwọn àwo tẹ́ ń ṣe tá àwa ń rí tá a rí kan lórí social media ló jẹ́ ká fi ìlú wálẹ̀ ká wá sí lọ́rẹ̀ bí a gbọ́dọ̀ rí àmọ́ àfáà ti pọ̀ sí bàbá ṣé ìfẹ́ sì wà láàárín àwọn àfáà òde òní síra wọn pàápàá jùlọ àwọn àfáà tán wà nílẹ̀ Yorùbá yìí tán wà lórí social media. o lè sífẹ̀ẹ́ lẹ́nu o lè sífẹ̀ẹ́ bóyá ìfẹ́ lè wà lọ́la àbọ̀túnla. tọ̀ torí àfáà kan sọ̀rọ̀ ẹ má bínú bàbá àfáà kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ajá wípé ajá o kò sí nínú Kùránì pé ká má jẹ o kò sí nínú pé kíní kan ká má jẹ o ká má. àwọn àfáà oríṣiríṣi wọ́n sì ti dá lóhùn àmọ́ dídá lóhùn bọ́ ṣe ń dá lóhùn yẹn ó dáa mi ò ní ò dáa àmọ́ àwọn àfáà kan wọ́n ti ń sọ̀rọ̀ kò bá kún gbé oríṣiríṣi tí ó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀. ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí yóò dàbí pé mi mo wí sí yín lẹ́nu ni. ìyẹn ọ̀rọ̀ ajá tí mo sọ yìí mo ti dá sí i. ẹ̀yin náà ti dá sí i. ẹni tí àfáà kan tí wọ́n wí hùn ọ̀rẹ́ mi àti jọ́ọ̀dì. àfáà Abdulwasi Aljakumali. àfáà tó sọ̀rọ̀ ajá yẹn gan. ọ̀rẹ́ mi tipẹ́tipẹ́ ọ̀rẹ́ ATI. Allahu Akbar. 6. èmi ò wá fi ọ̀rẹ́ yanjú ọ̀rọ̀ ni. kódà mo sọ pé ń prógámù yẹn àmọ́ yẹn ṣàdédé bọ́ sí social media sọ̀rọ̀ ṣé wàá rí lérí ọ̀rọ̀ àwọn àfáà wọn ni wọn jajá wọn ò ní wọn jajá wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́dí la ilaha illa huwa falanatullahi alal kasibin gbogbo ayé ó ròyìn pé mo wí sí yín lẹ́nu ni. bàbá wa láyẹ̀ wí bó ṣe wá sọ́kàn mi torí mo fẹ́ sọ. ṣe rí àwọn alifábẹ́ẹ̀tì kan bẹ èpè ni kéèyàn bá dára rẹ̀ lójú kò gbọ́dọ̀ ṣe. kò gbọ́dọ̀ sọ. òun ni mo ti wá wí hùn mo wá ní pé ibi dandan ìjìnlẹ̀ sí kí Ọlọ́run kọ́ mọ bẹ́ẹ̀ ni wọ́n bá parọ́ lérí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé ẹ̀yin lẹ sọ. ẹ pé mo sọ. no rárá èmi fúnra mi ni mo béèrè. ṣé ẹ rí wọ́n ṣe àáfàá yẹn gbọ́ ni kò ní wọ́n mọ jájá
wọ́n ṣì wọ́n gbọ́ ní ìkórìíra àtijọ́, àṣìṣe táfà yẹn ṣe látijọ́ tó dẹ̀ ti kọ̀rẹ́ẹ̀tì ara rẹ̀. àtàrà ìnífẹ̀ẹ́ náà ni o. ìfẹ́ yẹn gangan náà ni mò ń sọ ẹ. àtàrà ìnífẹ̀ẹ́ wọ́n ti kórìíra rẹ̀. wọ́n ti kórìíra rẹ̀. kò sí ẹni téèyàn bá ti kórìíra èèyàn mọ̀ sí ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ni. ìtàfà yẹn sọ torí mo gbọ́ kanlẹ̀ ní pé ó ní ṣé àwọn tí wọ́n ń jajá ní ìlú tí wọ́n ti ń jajá ó ní tí wọ́n sì jẹ́ lẹ́sìn ṣé wọ́n torí pé wọ́n ń jajá wọná. torí pé wọ́n ń jajá yẹn ṣọ́ máa wọná. ṣọ́ máa torí ẹ̀ wọná. pọ́ǹtì àkọ́kọ́ nù ni. pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì ni pé èmi ò wá sọ pé kéèyàn máa jajá torí àáfà nínú báyé ṣe bàrú tó bó ṣe bàjẹ́ tó yìí kí lọ́lọ́run wí kí lànàbí wí ọ̀gbọ̀rọ̀ mọ́ kò gbọ́dọ̀ tán lẹ́nu àáfà. àwọn èèyàn gbọ́ o àwọn èèyàn gbọ́ o kọ́sà mọ́ sọ ń tọ́lọ́run wí tànàbí wí. tí wọ́n bá gbọ́ lẹ́nìí àwọn tí wọ́n gbọ́ fẹ́ dé lọ́la. tọ́ bá gbọ́ lágbọ̀ọ́yé lónìí. ṣé báwọn ilẹ̀ kan bẹ tó ti sunkún lé táyì pé ó ti wá fáyìn ju lé tó ti ń jẹ́lé ṣáájú tẹ́lẹ̀ lọ nísìn. tí gbogbo wà ń bẹ tí gbogbo nǹkan wà ń bẹ tí wọn ò rẹ́ nìkan kan. tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé ìkórìíra àfáà yẹn tí wọ́n ti ní sáàfáà yẹn òun ni wọ́n fi sì í gbọ́. wọn èé jajá lọrin kò sì sí ìtọ́lọ́run fi ní àmọ́ jàjà ní pé béèyàn bá ń jẹ nǹkan ìwà nǹkan yẹn yóò wà nínú ẹ̀jẹ̀ rẹ̀. pé téèyàn bá ń jàjà mùsù nísìn ẹ̀hànà ni mùsù máa ń sábà ya ẹ̀hànà téèyàn bá ti ń jẹ mùsù mọ̀kìrúhù ni mùsù níta akọ ni wọn ò ṣe ní àràmù. Àkọ́kọ́ ni kì í ṣe pé tí mùsùlùmí bá jẹ mùsù ó lè ṣe nìkan kan. ọ̀sọ́ di kèfèrí. mùsù tó ń sọ ológbò ló ń jẹ́ bẹ́ẹ̀ ológbò torí àwọn ẹnìkan ń pè ní mùsù làwọn ń pè ní lọrin. náà ológbò cat. káwá ní nígbà téèyàn ti jẹ mùsù ó wá di kèfèrí yóò wọ náà. kò dín kèfèrí. no akọ ni ajá tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ a lè bá gbélé ajá tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ a lè ránṣẹ́ ajá tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ a lè lò ó ká fi dẹdẹ àmọ́ ká jẹ tá a bá ti ń jẹ́ jù ẹ lọ wọ àwọn tí wọ́n máa ń jẹ wọn èé ní wà wọn èé ní àwọ̀ rere ẹ lọ wọ àwọn tí wọ́n kúndùn ajá jíjẹ lákùràkú báyìí ni wọ́n máa ń rí nígbà tí mo fi wà lẹ́kọ̀ọ́ wàláhì tàlá àwọn kan bẹ ní àdúgbò kejì síbi tí mo wà ajá ni wọ́n máa ń pa jẹ́ fìdí. ajá làwọn ń jẹ tiwọn. àwọn náà jẹ ajá débi pé àwọ̀ wọn ò sì yàtọ̀ sájá wọ́n ti rù àrùn ẹ ti bẹ̀ párùn ti wà lára wọn. àbọ̀lọ́run ní ká máa jẹ. ó ní má adákítà asábà tìlà èmi ọlọ́run ọ̀dà nǹkan kan tí ò wúlò. ọlọ́run ọ̀dà kankan tí ò wúlò. ọlọ́run ọ̀dà nǹkan kan tí ò tọ́ bá mọ̀ wúlò rẹ̀ ló mọ̀. ẹ̀gbọ́n tí Yorùbá mọ̀ sọ pé bájá bá pógún ọdún ni. ẹran ògún ní í ṣe. ẹran ògún ní í ṣe. Yorùbá ló sọ bẹ́ẹ̀ náà. ẹ̀yin ti wá rí ajá tó fọwọ́ rọrí kúrí. kò sí tí mọ́tò ò bá pa bẹ́ẹ̀ ni tí mọ́tò ò bá pa yóò já sí mọ́tò bẹ́ẹ̀ lálàsẹ rẹ̀. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń jajá wọ́n á gbé. bẹ́ẹ̀ ni. ní tí ó fa tàfà yẹn tí wọ́n fi sì í gbọ́ àìsífẹ́ ni kò ní kí gbogbo mùsùlùmí ó máa jẹ àjàrà. kò sí ẹni tí ó wà ń kékeré láyé kullu bani Adama khata'un ànábì ló bẹ́ẹ̀ ó ní gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá pátá kò bọ́ lọ́wọ́ mistake àṣìṣe. àmọ́ wa khairu khata'un ẹni tó lóore jù nínú aláṣìṣe àtàwàbùn lẹ́ni tó yẹ pé tó bá ṣìṣe tán yóò wá túbà yóò péré padà ó dẹ̀ ti péré padà. àmọ́ ńgbà tá a ti ṣòfò ìfẹ́ láàrin àfáà sáàfáà èmi àdàbíyà lèmi mọ̀rìkàsíyà lèmi àwọn àfáà wa wọn ò fẹ́ràn ara wọn kò jẹ́ káwọn ọmọ kéwú wọn fẹ́ràn ara wọn. òun ni mo fi sọ wípé kò lè sífẹ̀ẹ́ lénìí láàrin àwọn àfáà sáàfáà nílẹ̀ Yorùbá kò lè sífẹ̀ẹ́ láàrin àwọn àfáà sáàfáà lọ́la àyàfi tá a bá change tá a bá yí padà. tí gbogbo àwọn àfáà kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ mùdírù lè kéwú kọ̀ọ̀kan tí wọ́n ní tí gbogbo wọn wá pera wọn jọ tí wọ́n ṣe mítìnì tí ọmọ eléyìí bá ti sọ̀sọ́ kúsọ lórí social media ó ní jìyà eléyìí náà bá ti sọ̀sọ́ kúsọ lórí tó bá bú àfáà kan ó ní jìyà tí wọ́n àwọn àfáà yẹn wá ń fìfẹ́ hàn ara wọn táwọn ọmọ kéwú wá ń rí nífẹ̀ẹ́ ó ṣẹ̀ṣẹ̀ wá wù láàrin àwa àfáà sáfà lẹ́ni àti lọ́la tí ó bá ti ṣẹlẹ̀ ẹgbàgbé ẹbí ó sì máa lò lọ́nu.
pé à ń kíra wa à ń bẹ̀rẹ̀ mọ́lẹ̀ à ń. èyí nǹkan ní wà. òun kọ́ ní wà òun kọ́ nífẹ̀ẹ́. kí n rí ọ ní ìsìnkú ọmọ bọ̀ wá kí n wá rẹ́rìn sí ọ kó tó dọ́dọ̀ mi kí n ti ní èlérí ibú ọwọ́ rẹ̀ mọ̀ wò ó. kò wá rẹ̀ àrẹ́jẹ́ ẹgbẹ́ mẹ́ta ọwọ́ gbọ́ bàtà kì í sì wà nù ẹ̀tànú. ẹ̀tàn ni ó sì wà. òun lọ pọ̀ jù. Allah. bí èèyàn bá ti èmi nísìnyí tí mo bá lòde ìdákọ̀ọ̀kan tí mo bá lòde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lè pọ́n mi lápọ́nlé jù èmi náà ó sì dá padà fún jù. tó bá ti pọ́n yín lé jù. tí mi ò kọ́ ń kéwú mi ì ràn lọ́wọ́ mi ì ṣe púrógàmù fún ẹ rí mi ì kọ́ ẹ ní nǹkan rí ó pàdé mi lóde nínú kan fẹ́ gbowó lọ́wọ́ mi àbí kò sì fẹ́ tàn mí. ni àpọ́nlé yẹn máa jù. torí pé a nífẹ̀ẹ́ ara wa kò lè jẹ́ sọ pé ìfẹ́ lòfin. mọ bẹ́ẹ̀ ni ó yé mi yékéyéké. tẹ́mi náà bá gba máìkì èmi náà òun ní kọ́kọ́ yìí. bó ṣe yìnyín yẹn lèmi náà dà bó ṣe pọ́n yín lé yẹn. ọ̀rọ̀ ìlú kan rí mi níjọ́ kan mo lọ mú olùdí ọba ní apọ́n bẹ́pọ̀ rẹ ẹ dákun ṣe mo pọ́n báyìí mo bẹ́pọ̀ rẹ báyìí. sẹ́mi pé ara mú ni ara bẹ́ẹ̀ ni apọ́n bẹ́pọ̀ rẹ. èmi náà sì gba máìkì mo rẹ̀ fún lẹ́sìn rẹ̀ padà déédéé. sótìyé kò lè sífẹ̀ẹ́ láàrin àáfàá sáàfàá torí àáfàá kan bẹ àwọn tó bí ti jìyà fóun wọ́n ti dájọ́ lẹ̀ fóun òun kàn kéwú ọlọ́run gbé àánú pàdé rẹ̀ wọ́n bá di pé òun náà ti tẹ́ owó rẹ̀ ti bá láàrin àwọn àáfàá sáàfàá ilé ọba sáàfàá wọn ò ní rántí ijọ́ tí bàbá rẹ̀ ń jìyà wọn ò ní rántí ijọ́ tí ìyá rẹ̀ ń jìyà níjọ́ tọ́lọ́run bá wá dé ni wọ́n á ní ó ti ṣe 419 ni ṣé a rí àníyàn yẹn táfà yẹn náà bá dá wọn lóhùn yóò ṣubú. tó bá dá wọn lóhùn. tí ọba ti dá wọn lóhùn tóun bá tiẹ̀ lọ àwọn ọmọ wà lójú kan wọ́n sì tún máa ga sí. ṣe pé mo bìlíìfù pé tí mo bá nífẹ̀ẹ́ yín tí mo bá ṣàdúrà tí mo sì mọ̀ pé ẹ fẹ́ràn mi tí mo nífẹ̀ẹ́ yín tí mo sì mọ̀ pé ẹ fẹ́ràn mi tí mo bá ṣàdúrà fún yín àdúrà mi ò lè gbà. kò lè gbà. àmọ́ tèmi ó gbà lérí pé mo ṣàdúrà fún yín. àdúrà tí ó mú yín yóò já sí pé ẹni ń tẹ̀sí sí àdúrà tẹ́ fẹ́ ṣe gọ́gọ́ àṣì. wọ́n fẹ́ fún yín kóòdì nínú kóòdì tí ìfẹ́ bí èmi ń fẹ́yàn kan òun tàn mí òun ò fẹ́ mi ẹ̀yin sì ń fẹ́ èmi sì ń fẹ́ mo wá mọ̀ ìmọ̀ ipe ẹ̀tàn ni mo fẹ́ fàyọ̀ mo wá mọ̀ ìmọ̀ ipe kò fẹ́ mi ìmọ̀ pé kò fẹ́ mi àmọ́ àjọ ń sọ pé à ń fẹ́ ra wa àbí mo mọ̀ ipe kò fẹ́ mi èmi ni mo fẹ́ mo wá ṣàdúrà fún tinútinú èmi lò fẹ́ èmi lò maturity sẹ́mi pàdúrà tí mo ṣe àwọn èèyàn máa ń bẹ̀rù yìí pé ó ń ṣàdúrà fọ́tà rẹ nǹkan kan mọ́ra wọn no àdúrà tó ṣe fún wọn ò lè gbà láyé kò lè gbà ṣé wàá rẹ́ni tó lù fẹ́ òun àdúrà ìṣẹ̀tàn ẹ̀ka àdúrà tó ṣe fẹ́ nu wọn gbà àdúrà wọn báǹsì padà wá bá ní orí ẹ̀ gbogbo pílánì tí wọ́n bá wá pílánì fún wàláì kò ní wọ́ọ̀kì látara pé ó nífẹ̀ẹ́ òtítọ́ kìí sì fẹ́ ẹ̀tàn sẹ́rí gbogbo ń táwọn ń wí àti wà àtẹ̀sìn àti tìjú téèyàn bá ti wá nífẹ̀ẹ́ tí ń ṣe kò lè rọ́nà lọ. philosophy kan bẹ̀ àwọn jàmáà kan society mùsùlùmí náà ni wọ́n wá lọ bá ipe sọ̀rọ̀ àwọn yìí nánú nọ̀hẹ́bù kajidà àwọn nífẹ̀ẹ́ rẹ̀ gan-an àwọn ò mọ bàlà bífẹ̀ẹ́ yẹn ṣe tó kele ìsọtí ẹ̀ tọ́ ń sọtí ẹ̀ eléyìí sọtí ẹ̀ nígbà ń ṣe àlá ṣe sọ pé ìfẹ́ òun tó bá òun láàrin ṣẹ́fẹ́ yẹn tó bá yẹn ẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ mi lóòótọ́ ṣẹ́mọ tẹ́ni yẹn ṣe ọba ní òun bọ̀ wá wọ́n bá ní òun bọ̀ wá ẹ lè kú fún mi wọ́n ní dáadáa ikú tí ọba pa yín kó pa wọn ó ní ìfẹ́ òun tó bá òun ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ọba dìde lọ́ba sa òkúta ọba tilẹ̀kùn ọba mú káà ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ fẹ́ bóun nífẹ̀ẹ́ ọlẹ́kùn mọ́ kí la ṣe fún yín ìka ní àwọn fìfẹ́ hàn yín ẹ̀wọ́n lè wá lóko kí lẹ́sẹ̀ tá a ṣe wọ́n by force wọ́n fi já lẹ́kùn wọ́n á sá ó ní kásẹ̀ wá gbọ́ pé àdánwò bá òun ya wèrè síbẹ̀ sí sá fún òun náà ni òun ọmọ tóun ṣe mọ́ kásẹ̀ wá ní òun ya wèrè òun ọmọ tóun ṣe mọ́. ẹ̀rẹ̀ sọ pé ẹ nífẹ̀ẹ́ òun. ẹ nífẹ̀ẹ́ òun síbẹ̀ ṣe sá fún òun náà nìyí ẹ nífẹ̀ẹ́ òun ẹ nífẹ̀ẹ́ òun tẹ bá nífẹ̀ẹ́ òun ẹ ní sáfókò tóun lẹ̀ mọ́ yín. ká tẹ̀ sọ pé òun sì ṣe ni. ọ̀pọ̀ èèyàn ó ti tẹ́sítì fún wọn ní ọ̀pọ̀ èèyàn ni wọ́n máa ń nífẹ̀ẹ́ yẹn nígbà tí wọ́n bá fẹ́ gbọ́ oore ọwọ́ rẹ̀
tí wọ́n bá rí gbà mọ́ wọn ò ní dọ́dọ̀ rẹ̀ mọ́ tí wọ́n bá rí gbà wọn ò ní dọ́dọ̀ rẹ̀ mọ́ tí wọ́n bá rí gbà wọn ò ní dọ́dọ̀ rẹ̀ mọ́ tí wọ́n bá rí gbà wọ́n mọ̀ á bàjẹ́ kí pé ahun ní oníkọ́ yín ní tí ń lò tífẹ́ bá ti sọnù nínú ẹ̀sìn ìfẹ́ ni wọ́n fẹ́ já ní tí wọ́n fi dá mọ́ kírun jàmá ẹni tí ó gbàyàwó yẹn téèyàn sì mọ̀ pé ó lágbájá gbàyàwó ṣé wọ́n pàdé mọ́sálásí kọ́ rọgbọ. kò lè rọgbọ wọn ò ní kíra pàápàá. ṣé wọ́n fi ọmọdé kan ọmọdé. lára wọn ò ní fẹsẹ̀ kún ara wọn. kọ́dà kí wọ́n má gbàyàwó ara wọn kún ètì ara wọn kún wọ́n gbọ́jà tà láàrin ara wọn pé ọjà tí eléyìí fẹ́ rà eléyìí sì dé ó sì rà á ní times 2 owó tó yẹn rà wọ́n bá pàdé mọ́sálásí wàláhì wọn ò ní fi dáadáa pàdé ara wọn. Kate. Ìfẹ́ ni wọ́n fẹ́ jẹ́ ó máa ṣẹlẹ̀ láàrin mùsùlùmí tí wọ́n fi ń kírun jàmá. Bàbá kí la wá lè fi dá ìfẹ́ padà sáàrin mùsùlùmí pàápàá jùlọ àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá yìí. Ṣé rí tá a bá fẹ́ jẹ́ kí ìfẹ́ ó jọba a gbàgbé ìtànkítàn. Tá a bá fẹ́ kífẹ́ jọba. a gbàgbé pé ìran àwọn lágbájá ẹrú ni. ẹni tẹ́ ẹ bá kú ìtàn ẹrú fún àwọn babalábàbá wọn. àwọn ọmọ òun bí wọ́n bá déèyàn wọn ò ní mú ní sílẹ̀ fún yín báwọn ọmọ yín. bẹ́ẹ̀ ni wọn ò ní fojú rewẹ́ tó pàtó fún wọn pé ẹrú ni bàbá wọn bẹ́ẹ̀ ni. kí ìfẹ́ ò lè jókòó síbi tí àdìọ́kàn wà á kọ́kọ́ pa ìtànkítàn rẹ̀ lágbájá sẹ̀mí ìgbẹ̀san ọ̀kanṣu rẹ̀. níjọ́ kìíní àná tí à ń jẹ mí mo bá àánú lọ́dọ̀ rẹ̀ kò fún mi èmi náà wá ti nílé ní nísìnyí ìní fọ́mọ rẹ̀ ìní ṣe fóun náà ká parẹ́. tá a bá ti parẹ́ tá a wá tẹ̀lé ìlànà àtàwọn àfáà wa àtàwọn ọmọ kéwú tá a wá ń fọ́lò ìntànẹ́bì gbé kalẹ̀ fún wa wàláhì tàláhì ìsúnmọ́bìlà ìfẹ́ á padà wá. Allahu Akbar.